Káàsán kú ìyálẹ̀ta ó kí gbogbo ọmọ kó tó òjìire nílòkó káàkiri gbogbo àgbáńlá ayé ọmọ Yorùbá tí ń bẹ lẹ́kọ̀ọ́ òkú àti èyí tí ń bẹ ń gbèrè ọ̀sà gbogbo wa mo kí o bọ́ọ̀ ni lọ́dà fún wa gbogbo wákàtí tí ohun mi yìí bá kàn wá lára wákàtí ìtùnú ni wọ́n máa jẹ́ o gbogbo omi láwọn agbọ́nù léyà àti gbọ́ bùwá àgbo ara kì í ní olókun ara kì í ní ọlọ́sàárò ní wá o bá a ṣe ń jáde ìdùnnú làá máa bá jáde tàbá ń wọlé ayọ̀ làá máa bá wọlé o àní ti lẹ́rù kúrò dé àní tó dẹrù kú wọlé o ọjọ́ wọn ní pa wọ́n ayé òní ti ràn mọ́ wa o àmín. orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ bá ti ń gbọ́ bàbá ọgbọ́n níbì kan ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ bá ti gbọ́ Lukman Àyádáre kì í ṣèmi o ohun mi náà rèé o bẹ́ẹ̀ bá pàdé mi lójú korojú ohun tẹ́ ẹ máa gbọ́ lẹ́nu mi kókókó náà ní tàkókó tọ́ ẹ jẹ́ ká dára wa lẹ́kọ̀ọ́ lórí èso yìí. Àwọn bàbá wa máa pè ní Osun, èso Osun. Àwọn ẹlòmíràn máa pè ní Osun ẹlẹ́dẹ̀. Àwọn ẹlòmíràn máa pè é bẹ́ẹ̀. Kódà lórílẹ̀-èdè Bẹ̀nẹ̀, àwọn máa pè ní ewé tòmáàtì. Àbí wọ́n máa pèsè ní èso tòmáàtì ni wọ́n máa pèsè yìí. Èyí yòówù tẹ́yìn bá máa pè lọ́dọ̀ yín ẹ bẹ́ẹ̀ ti rí tinú rẹ̀ la fẹ́ lò ẹ̀wù àkọ́pọ̀ bóò là á ṣe lò ó tí nǹkan oṣù obìnrin tí bá ń wá tí kì í bá pọ̀ tàbí tí kì í bá mọ́ dáadáa ẹ wo èso yìí ẹ lọ kọ́pọ̀ ẹ lọ kán bílálà mọ́ ẹ ti lọ kán bílálà mọ́ ọtán ẹ dà á sínú ọsàn wẹ́wẹ́ ẹ máa fi mu ògì gbígbóná tàbí kókó gbígbóná ẹ máa fi mu ẹ máa rí i pé nǹkan oṣù yín yóò máa wá tó bá jẹ́ pé tí ẹ bá fẹ́ ṣe nǹkan oṣù inú máa rùn yín bá ní ẹ tọ́jú iṣẹ́ kejì tí ń tún ṣe ni mo tún bá mẹ́nu bá ó ẹ tọ́jú èso oṣù yìí yọ pọ̀ ẹ ti kó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wá egbò akọgùn ẹ lọ́dọ̀ àwọn eléwé ọmọ wọn tà fún yín wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí lórí egbò akọgùn ẹ lọ kókó ní a máa korò díẹ̀ o pẹ̀lú ìyèrè àti kànáfùrù àti èso yìí ẹ lọ papọ̀ dáadáa pẹ̀lú kánbílálà ẹ̀dá sọ́sọ́ wẹ́wẹ́ ẹ̀ ń tọ́bájọ́ pọ́ bá ní àrùn ọ̀sà ọgbẹ́nú ẹ̀dá sínú àdíẹ̀ yẹn àwọn ará abẹ náà wọn máa pè ní àdíṣòṣò ẹ̀dá sínú ẹ̀ ẹ máa fi mu ògì gbígbóná tí mẹsẹsẹ yẹn bá kù fẹ́ẹ́rẹ́fẹ́ tàbí tẹ́ bá ń ṣe lọ́wọ́ ẹ rí i pé nǹkan oṣù yín yóò wá dáadáa yóò sì mọ yóò dáadáa inú tí márùn yín yóò kó mẹ ọ̀nà wo làwọn bàbá wa tún wá lò tí a bá ní ẹ̀jẹ̀ èèyàn tí bá máa dínkù ní gbogbo ìgbà ṣẹ̀rí tẹ́ bá wá èso yìí lásán ẹ kó dà sínú ìdáná ẹ wá lọ pa èèpo kòkó tàbí ewé kòkó pẹ̀lú ewé ọgbọ́ ẹ sè é pọ̀ dáadáa ẹ sè é kẹjọ jiná kẹ máa mú ẹ rí i pé ẹ̀jẹ̀ ara yín yóò mọ́ lólólólóló yóò sì gbẹ̀mùgbẹ̀mù dáadáa wọ́n ní ọgbọ́n pọ̀ náà àárọ̀ ẹsẹ̀ ní òní èyí jẹ́ ohun tá a bù jẹ tá a sì bù mú lọ́dọ̀ àwọn tó bí wa ọlọ́run kan fún àlùbáríkà sí i ìwọ ti gbọ́ báyìí má dè é mọ́lé ṣíà rẹ̀ kọjá sàárà fáwọn ọmọ ènìyàn à ń fún yín kó lè jẹ́ ìwòsàn fún gbogbo ẹni tó nídìí rẹ̀ tó ìwọ náà má dè é mọ́lé má fi sáwọn èèyàn ẹpin kọkálé kọkáko tó nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ fún ìtọ́jú ara ni àbí fún ìbéèrè lórí ìrìn àjò ayé ẹni tó
+2348032983298 hotline mi ni mo fi lẹ̀ hùn +2348032983298 nọ́mbà yẹn tó bá ti pè é direct tí ọ̀lọ́ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni pè mí lórí WhatsApp ẹ̀ lọ́ọ̀kan ní ọ̀dọ̀ lóhùn tó bá pè mí lórí WhatsApp bóyá mi ò gbé àbí mi ò sí mẹ́ tọ̀ sáré pò ń pè mí títí tí n fi gbé tí n bá ti wá gbé tí n bá ní kó fi mẹ́sẹ̀gì lẹ̀ fi lẹ̀ máa ń bí sí díẹ̀ o jẹ́ tún fọ́n nọ́mbà Nàìjíríà kan sí +2348133155111 +2348133155111 nọ́mbà méjèèjì hotline nìyẹn ń wàá fún yín ní nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí bí mo wà Nàìjíríà bẹ́ẹ̀ pé nọ́mbà orílẹ̀-èdè Benin mi yí ọ wọlé +22954651928 +22954651928 tó ẹ̀yin ará Abidjan ẹ̀kọ́ òjúlọ náà tí oṣù yìí bá ti ń kẹ́nu bọ́lẹ̀ ẹ̀rí mi ní Abidjan títí inú oṣù kọkànlá a máa bára wa pàdé ní sódèsì àbọ̀bọ̀ nọ́mbà orílẹ̀-èdè Abidjan tẹ̀lé fi bá mi sọ̀rọ̀ nọ́mbà ètò wa ń bẹ ẹ̀kọ́ lẹ̀ yọ̀yẹ̀ wa kò ní yẹ̀ lẹ̀ ẹ bá fẹ́ join group wa àyè wa o private wa public private owó ni wọ́n fi ń wọ bẹ̀ public ọ̀fẹ́ ni ṣùgbọ́n ọ̀tọ̀ wà ní public ọ̀làǹfààní àti béèrè kankan ọ̀ka jẹ̀mọ́ mẹ́mbà lásán ni ṣùgbọ́n ọ̀tọ̀ wà ní private ọ̀làǹfààní ọ̀làlàkà kò yíyọ ni n tó ṣe sí ni ọ̀fẹ́ ní gbogbo ẹ̀ bóyá àwọn ọ̀sẹ̀ kan láti filẹ̀ lọ gbàgbọ́ yẹ á ṣàlàyé fún ọ̀fẹ́ ni àbíṣẹ́ mi ìta àti ẹ̀ tí ìfilẹ̀ rí tọ́ bá béèrè kọ́sítà má béèrè ògùn owó lọ́wọ́ èmi o má béèrè àfọ̀ṣẹ́ o má béèrè ògùn ìnídọ́lówó wọlọmọ tó fìbọn ṣe wọlọmọ tó torí ẹ̀ wá fọ̀ṣẹ́ kì í sí o ìtúsílẹ̀ àti arẹmọ ààbò òun ni bí ìwà fún o èmi ò wá fún wa ń gbá fọ̀ṣẹ́ káàkiri o èmi ìran gidi ń sẹ́ o èmi ìran sì gidi ń sẹ́ èmi ẹ̀ ṣàṣìyàn o wọ́n tọ́ ọba ti ṣàṣìyàn ìwọ náà máa kọ́ ìkókó káàkiri ọlọ́run Olódùmarè yóò máa sọ wa kò ní fi wálẹ̀ ire o ire tẹ ẹ bá ti gbọ́ tẹ́nìkan ní ọmọ ọ̀dọ̀ àgbà lòun tẹ ẹ bá ti gbọ́ Lukman Ayédáre kì í ṣe mí o ire kàbìtì. ó yá ayé mọ́mọ́ nígbà ó egun ọwọ́.